èéfín àti ìwọ̀n òtútù tàbí ooru. Ìwọ̀n òtútù tàbí ooru ilé ayé máa ń lọ sókè sílẹ̀, àmọ́ ó ti wà lójú kan nígbé ayé ẹ̀dá ọmọ ènìyàn. Ọ̀pọ̀ nǹkan ló lè ṣe okùnfà bí ìwọ̀n òtútù tàbí ooru ipò kan ti ṣe lè rí. Ó tó bí 100,000 ọdún tí a fi jìnnà sí oòrùn. Ayé máa ń dẹ̀gbẹ́ fún ọdún 23,000. Bákan náà ni ìgbóná oòrùn ṣe máa ń yàtọ̀. Iye omi dídì tí ó jẹ́ funfun tàbí ewéko tí ó jẹ́ dúdú ní máa ń ṣokùnfà ooru tí ó máa ń mú nínú ayé. Èyí sì mú kí ìwọ̀n òtútù tàbí ooru ó lọ sókè. Bí omi dídì tàbí àwọn ibi tí ó jẹ́ agbègbè omi dídì bá ń yọ, àwọn ilẹ̀ ewéko yóò fa ooru oòrùn tí ó pọ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀, fa àlékún ìwọ̀n òtútù tàbí ooru àti ìyọ́kíá omi dídì. Èsì tí ó sì dára ni ó mú wá. Ní ìgbé ayé ẹ̀dá ọmọ ènìyàn, ìwọ̀n òtútù tàbí ooru àgbáńlá ayé ti wà ní ìwọ̀ntúnwòsì láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, pẹ̀lú ọ̀kan òjọ̀kan àti èyí òjò yí òyì inú afẹ́fẹ́ tí à ń mí símú, pàápàá jùlọ òyì èédú. Àwọn afẹ́fẹ́ oríṣi wọ̀nyí tí ó wà bí a ti ṣe dáa láti ìwáṣẹ̀ ni ó mú kí àgbẹ̀ ṣíṣe ó kẹ́sẹ̀ járí, tí ó sì fa ọ̀làjú. Àyípadà fífi ẹ̀rọ ṣiṣẹ́ dípò ènìyàn ní ilé-iṣẹ́ fa àkóbá fún ìlọsókè ìwọ̀n èéfín tí ó yẹ kí ó wà nínú afẹ́fẹ́. Èéfín ò pọ̀ ní ayé ìjọ́un, tí omi dídì pọ̀, tí ọ̀pọ̀ agbègbè ní ilé ayé sì tutù, tí ìwọ̀n kò sì tó 300. Ní ayé omi dídì, èéfín tí ó wà ní ìwọ̀n 300 àti 400 tẹ́lẹ̀ ti gòkè, ó ti wà 750 tí kò ṣẹlẹ̀ rí. Àwọn onímọ̀ sì ti kìlọ̀ wípé bí ó ti ṣe ń lọ yìí, ìwọ̀n yìí ń lọ sókè sí i ju bí ó ti ṣe wà lọ.